Ọlọ́run ọba yọ́nú sí. Ọlá aya Olanrewaju. Jẹ́ ẹ̀mẹ́ni tínú Ọlọ́run dùn sí jọjọ. Ọlá aya Olanrewaju. Ọmọ onílé ọlá, ọmọ Àwórìn tún rírọ. Ọlá aya Olanrewaju. Kojú ẹni orọ́dún láyé. Ojú ohun tá lè fọgbọ́n ṣe. Ẹ̀bùn ọ̀fẹ́ lèyí jẹ́ òwe. Látọwọ́ Ọlọ́run aṣẹ̀dá. Ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí aṣọ pọ̀lọpọ̀ láyé. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Aya Olanrewaju nínú àlàáfíà ni wá ṣayé. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Ọlọ́run tó yàn ọ́ fẹ́ kó ní fi ọ́ sílẹ̀ nígbà gbogbo. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Mo ò ní pàdánù ilé ológo lórúkọ Jésù. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Wá fi rọrùn lólé ayé nínú ìfẹ́ Ọlọ́run o. Wá fi rọrùn lólé ayé wa tẹ́lẹ̀ ìpẹ́. Alámọ̀kẹ́ mo tún dé o ẹ pé mọ́ wọlé mọ́ rọra. Wọ́n wálẹ̀ yí wá róko. Wọ́n sì wálẹ̀ yí wáyé náà ẹ̀sà pípé yí ládàáni wáyé fi rán mi sílé ayé. Olúwa ọ̀run òun ayé o, ìwọ ni ìyàtọ̀ yẹ fún. Báwo là bá ti fẹ́ ọ tó oníbọ̀ rẹ? Onísáàmù ní ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Bá a bá ní káká òrè Ọlọ́run ọba, ilẹ̀ á ṣú, ilẹ̀ á sì túmọ̀, torí àkàìkà tán lórí Ọlọ́run ọba nínú ayé mi. Ọjọ́ ológo ni tòní jẹ́ o, ọjọ́ òun yàtọ̀ gédéǹgbé. Àyájọ́ òní làbí Prophetess Ayọ̀ní ojú ọlá pé Bọ́lá aya Olanrewaju sínú ayé ń bí. Ọmọ lójú Olódùmarè, òjíṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo, òun ló mú kọjọ́ òun ó yàtọ̀ gédéǹgbé. Olórí ire tó lò ní mọ́ ọgbọ́n bí mo ti ń wí o. Àpọ́nbẹ́pọ̀ rẹ̀ agúnlẹ́yìn ìjú, agùntàṣọ lò arẹwà obìnrin mọ́ ọgbọ́n dídùn ẹnu mi. Ìwọ ń lò ní dákun mọ́ dágọ̀jọgọ̀jọ tó rọ́dún rẹ̀ lóde. Ọlọ́run ọba ló kàn bí ire sí ọ nínú ayé mi o. Aya Olanrewaju, Èdùà ló dìrí ẹwà fàkùkọ rẹ̀ tẹ́ ló gbé. Ó yá gbéra nílẹ̀ kí n wá bá ọ délé o. Èmi fẹ́ bá ọ délé àwọn bàbá rẹ̀. N ó kì í ọ bí ológun ẹrú, má sì tún kì í ọ bí oníwọ̀n fa ọgbọ̀n. Ayọ̀ ní n ó kì í ọ bí ológun kẹ̀kẹ́ o. Má kì í ọ bí ọlọ́gbọ́n àbàjá torí èmi mọ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Agboolé ITOTO ní ìlú ODO-OWA ní ìpínlẹ̀ Kwara níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Ọmọ onílé ọlá o, ọmọ Àwórìn ìtúrírọ, ọmọ arójó òjòyè, ọmọ arówó ògúnbù náà. Àbọ̀ ọmọ pẹ́yìn lọ́mọ Àwórìn ìtúrírọ, ọmọ aṣògùnbìrì lágbẹ̀dẹ, ọmọ alóko lárọ́. Ọmọ onígbò mọ́yà mọ́yà ṣú, ọmọ onígbò mọ́yà mọ́yà tọ̀, ọmọ onígbò mọ́yà mo pè dọ́ ọmọ onígbò owó.
ayọ̀ ní abarajọ lọ bí ewé ìgbà o ọmọ onírú mẹ́fà yájọ́ pèdó ẹ̀ta gbérí kége èjì igbórí ròdò èyí ní láyé rírìn édèbòrò dẹ ọmọ ẹlẹ́mọ̀ ìjẹ́ méjì oyè ni wọ́n pò kílé bàbá tó bí ọlọ́mọ ọmọ arójò òjòyè ọmọ aṣògùn bìrì lágbẹ̀ẹ́dẹ́ ọmọ àtìdí owó sórí àjàkálejò mọ́bà ánójú ni lọ alágbẹ̀dẹ yìí tẹ́wọ́ gbowó wọn pé àdàlẹ̀ mọ́ lọ bí òsì ti ràn bàbá yìí a ò nílé roko mo ní bí òsì ti ràn bàbá yìí a ò nílé rodò bí ò bá sí onírè ńkọ́ o a ò nílé tí gbódógbó ẹrú síwájú ẹrú bàbá tẹ̀yìn nírọ̀ ọkọ ìwọ̀fà abẹ́ wọn rọ̀ gbadá ọmọ bíbí inú bàbá tẹ̀yìn mẹ́bí ni rẹ̀ mú ṣékélé àbọ̀ ọmọ pẹ́yìn lọ́mọ olówó tí jòyè méjì pọ̀ nílé bàbá tẹ̀yìn ó tún dìlé ìyá rẹ̀ ọmọ olókè méjì ìtakọ́tabo ọmọ wa ọmọ ẹkùn ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ abíṣú jókòó ọmọ ẹlẹ́yin kulẹ̀ àdéwúrẹ́ wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ ń dàbí onílé yìí o bí wọ́n bá dàbí onílé yìí ńkọ́ ṣé wọ́n lè níwà bí onílé yìí ni ọmọ olúmọ kìkì kẹ́hìntúyè òní ìsábà ọmọ ẹlẹ́pà àmúṣòrùjọ kẹ́ẹ̀mọ́bà ádẹ́rù bọmọ ẹni ọmọ amílà mẹ́fà ṣẹ́rú pínpín tápàtápà èjì nànà bàbá aya Ọlánrewájú ó tún yá jẹ́ ń gbá ọdẹlé ọkọ rẹ̀ àbọ̀ ọmọ pé ìṣàn èkìtì mi ṣe ilé olówó orí rẹ̀ ọmọ ọ̀dọ̀ fi ògbóyè ọmọ amẹ́gbẹ̀rún àtòrìṣòro ọmọ ẹlẹ́pà líle ju àmúṣòrùjó ọmọ náà ló dìjẹ́ ọmọ oríire ìdádé o ìṣàn mògé ọmọ abúlé ṣọ̀rọ̀ ọmọ alábùdógún gogorogo ṣòdì ọmọ abẹ́jà epo nírọ̀ balẹ̀ ìta iye wọn dẹ́ ọmọ onílẹ̀ ìrẹ̀ wádẹ́jì ọmọ eléku wẹ́wẹ́ ọ̀nà ayò àbọ̀ ọmọ pé nílé ọkọ rẹ ni ọmọ olódò àmọ̀ yíyọ́ tẹ̀rẹ́ ọmọ àbá àdàrí òkè lẹ́yìn ìṣàn ọmọ aláwọ̀ kan mú ìrọ̀ ni òun múrọ̀ náà ìṣàn adéolú àríyé tẹrútọmọ ìjò kó máa tètè dọ̀bálẹ̀ ìrógùrò kan ọ̀rọ̀ ipò ajá iye wọn dẹ ọmọ aláàgọ àjìlù gbìnrín ní ṣọ́ọ̀ṣì ọmọ apàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ogún oríire òní o Prophetess Ayọ̀ní Bọ́lá aya Ọlánrewájú lórúkọ Jésù Kristi ọba ó tẹ̀lé yípa